This is another part of the London clinic, as you can see there, where President Muhammadu Buhari, the former president of the Federal Republic of Nigeria, is currently receiving medical treatment on the Devonshire place, as we say all the time. Most of them, after destroying the country, run to UK for treatment when fully they could have fixed the healthcare sector in Nigeria. So you can see Devonshire place right there. Let's resume. Àṣé àwáyé ikú kan ò sí, gbogbo wa la dágbádá ikú. Ṣé bàbá Yamuto lọ́tún, Buhari is dead lósì, bàbá go slow ti kú, ní gbogbo ariwo táwọn èèyàn ń pa kiri. Ìyàlẹ́nu àti àìròtẹ́lẹ̀ ní ikú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí, ìyẹn Muhammadu Buhari, jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀, torí ariwo pé bàbá lọ fún ìsinmi ní ìròyìn tó gbalé tó gbàlú tó gbanú oko kan bíi lákàtàbú tó wà níta tẹ́lẹ̀ rí. Bó tilẹ̀ jẹ́ wípé èyí kìí ṣe òkú ọ̀fọ̀, torí ẹni ọdún 82 ní Buhari tó fi jáde láyé. Alukoro fún olóògbé náà Garba Shehu ló kéde ikú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fún odidi ọdún 8 gbáko láàrin ọdún 2015 sí ọdún 2023, tó tún ṣiṣẹ́ ìjọba gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè lábẹ́ ìjọba ológun. Ọjọ́ Àìkú, ìyẹn ọjọ́ 13 oṣù keje, ní Garba Shehu kéde ikú Buhari ní nǹkan bíi aago 4 ọ̀sán. Ó ní bàbá náà jáde láyé nílé ìwòsàn kan tó wà nílùú London. Bó tilẹ̀ jẹ́ pé ṣáájú ikú rẹ̀ ní fọ́nrán kan ti lù síta pé ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà náà wà ní ilé ìwòsàn kan nílùú London níbi tó ti ń gba ìtọ́jú. Àmọ́ tí wọ́n sọ wípé ìròyìn òfegè, irọ́ lásán ni ìròyìn náà, wípé ìsinmi ni bàbá lọ fún àti wípé ara bàbá le. Wàyí o, ilẹ̀kẹ̀ má já sílé má já sóde, ilẹ̀kẹ̀ ṣáà ti padà já sí ibì kan báyìí. Páropáro nílé olóògbé náà dá ní ìlú Daura, àfi bí ìkómọ ọ̀lẹ. Ní oṣù kejìlá ọdún 1942 ni wọ́n bí Buhari nílùú Daura, ìpínlẹ̀ Katsina, ẹkùn àríwá Nàìjíríà ló pààlà pẹ̀lú orílẹ̀-èdè Niger. Lásìkò ìgbà náà, àwọn òyìnbó amúnisìn ló sì ń ṣàkóso Nàìjíríà kó tó di pé Nàìjíríà gba òmìnira lẹ́yìn ọdún 18 sí ìgbà náà. Ọmọ ọdún 4 ni Buhari wà nígbà tí bàbá rẹ̀ tó jẹ́ ìran Fúlàní jáde láyé, tí ìyá rẹ̀ tó tọ́ dàgbà sì jẹ́ ẹ̀yà Kanuri. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lọ́dún 2012, Buhari sọ pé òun ni ọmọ 23 bàbá òun, nígbà tí òun jẹ́ ọmọ 13 fún ìyá òun. Ó ní ohun ìrántí kan tí òun ní nípa bàbá òun nígbà tí wọ́n ti bàbá òun, ọmọ bàbá òun kan àti òun jábọ́ lórí ẹṣin. Ní ìlú Daura ni Buhari ti lọ sílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó sì lọ sílé ẹ̀kọ́ girama ní ìgboro ìlú Katsina. Lẹ́yìn náà ló tẹ̀síwájú lọ sílé ẹ̀kọ́ ológun Nàìjíríà, ìyẹn Nigerian Military Training College, tó sì darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun Nàìjíríà lẹ́yìn tí Nàìjíríà gba òmìnira. Buhari lọ fún ìdánilẹ́kọ̀ọ́ àwọn ológun ní orílẹ̀-èdè United Kingdom láàrin ọdún 1962 sí ọdún 1963, tó sì bẹ̀rẹ̀ sí ní gòkè lẹ́nu iṣẹ́ lẹ́yìn ìgbà náà. Lẹ́yìn ọ̀pọ̀ ọdún, Buhari sọ pé ìwà ìkóra ẹni ní ìjánu tí òun ní, tó sì jẹ́ ẹni tí kò gbàgbẹ̀rẹ̀, jẹ́ ipa gbígbé nínú ọgbà ilé ẹ̀kọ́ fún ọ̀pọ̀ ọdún, níbi tó ti jẹ́ pé àwọn ìjìyà ńlá ni wọ́n máa ń kojú tí wọ́n bá ṣẹ̀ àti nídìí iṣẹ́ ológun. Ó sọ pé oríire ló jẹ́ fún òun láti dàgbà nírú àwọn àyíká tó le bẹ́ẹ̀, nítorí ó kọ́ òun bí èèyàn ṣe máa ń múṣẹ́ ní òkúnkúndùn. Ọdún 1966,
Ìdìtẹ̀gbàjọba wáyé nílẹ̀ Nàìjíríà àsìkò táwọn ológun mú àyípadà bá ètò ìṣèjọba Nàìjíríà, ṣùgbọ́n Buhari máa ń sọ pé òun kò tíì gòkè àgbà lẹ́nu iṣẹ́ láti kópa tó ṣe kókó nínú àwọn ìdìtẹ̀gbàjọba náà. Láàrin ọdún mẹ́wàá sí ìgbà náà, lábẹ́ ìjọba ológun, Buhari gòkè àgbà lẹ́nu iṣẹ́, ó sì di gómìnà ẹkùn ìlà oòrùn àríwá Nàìjíríà, èyí tí ìpínlẹ̀ 6 wà lábẹ́ rẹ̀. Kó tó pé ọdún kan, Buhari tún rí ìgbéga míì tó sì di kọmíṣánná ìjọba àpapọ̀ fún epo bẹntiró àtàwọn ohun àlùmọ́ọ́nì, èyí tí a lè fi wé mínísítà fún epo rọ̀bì lọ́dún 1976 lásìkò ìṣàkóso Olúṣẹ́gun Ọbásanjọ́ tó kọ́kọ́ ṣe olórí Nàìjíríà gẹ́gẹ́ bí ológun. Nígbà tí yóò fi di ọdún 1978, Buhari di ọ̀gágun. Títí di àkókò yìí ní àwọn èèyàn tó ń gbé ní ìlà oòrùn àríwá Nàìjíríà ṣì ń ṣe ìrántí ìgbésẹ̀ tó gbé àti bó ṣe dúró lórí ìpinnu rẹ̀ lásìkò tí àwọn ọmọ ológun Lake Chad gba àwọn erékùṣù kan tó jẹ́ ti Nàìjíríà lẹ́yìn tó dí gbogbo ọ̀nà agbègbè náà pa tó sì lé àwọn tó tasẹ̀ àgẹ̀rẹ̀ náà ṣíaṣíà. Nígbà tí yóò fi di òpin ọdún 1983, ìdìtẹ̀gbàjọba míì wáyé tako ààrẹ alágbádá, ìyẹn Shehu Shagari, èyí tó sọ Buhari tó ti di ọ̀gágun nígbà náà di ààrẹ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ohun tó sọ, kò sí lára àwọn tó pète ìdìtẹ̀gbàjọba náà, bó tilẹ̀ jẹ́ pé wọ́n yàn án sípò láti ọwọ́ àwọn tó ní agbára lọ́wọ́, àmọ́ tí wọ́n kàn fi òun di gẹrẹwu sípò ni. Àmọ́ ṣá, àwọn àkọsílẹ̀ kan sọ wípé ipa tó jọjú ni Buhari kó nínú bí wọ́n ṣe yọ Shagari nípò. 20 oṣù ni Buhari fi ṣe ìjọba ológun, lásìkò tí ọ̀pọ̀ èèyàn kò lè gbàgbé láíláí, pàápàá ìgbógun ti ìwà pálapàla àti àjẹbánu tó fi mọ́ títẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ tó kọ̀wọ́rìn pẹ̀lú àwọn ìgbésẹ̀ rẹ̀. Àwọn olóṣèlú tó tó 500, ìyẹn 500, àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn oníṣòwò ló dèrò ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ọ̀kan lára ìgbésẹ̀ rẹ̀ tako ìnákúnàá àti ìwà ìbàjẹ́. Àwọn èèyàn kan rí èyí gẹ́gẹ́ bí lílo ọwọ́ agbára ológun, àmọ́ ṣá, àwọn kan tún gbóríyìn fún ìgbésẹ̀ náà tí wọ́n sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà láti gbógun ti ìwà ìbàjẹ́ tó ń ṣe ìdíwọ́ fún ìdàgbàsókè Nàìjíríà. Aṣọ àlà Buhari kò ní àbàwọ́n kankan rárá nípa ti jíjẹ́ olóòtítọ́, èyí tó ṣọ̀wọ́n láàrin àwọn olóṣèlú Nàìjíríà, ológun àti alágbádá, pàápàá nítorí bó ṣe gbógun tì í. Gẹ́gẹ́ bí ara ìgbógun ti ìwà pálapàla, ó sọ ọ́ di dandan fún àwọn ọmọ Nàìjíríà láti máa tò sí orí ìlà ní ibùdókọ̀ lábẹ́ ìdarí àwọn sójà tó mú ẹgba dání. Àwọn òṣìṣẹ́ ìjọba tó bá pẹ́ dé ibi iṣẹ́ máa kojú ìfiniṣẹlẹ́yà ní gbangba nípa fífò bí ọ̀pọ̀lọ́. Díẹ̀ lára àwọn ìlànà ìṣèjọba rẹ̀ jẹ́ nǹkan ìyàlẹ́nu, àmọ́ àwọn ìyókù jẹ́ ìfìyàjẹni, pàápàá òfin tó de òmìnira àwọn akọ̀ròyìn, èyí tó sọ ọ̀pọ̀ akọ̀ròyìn di èrò ẹ̀wọ̀n. Ìjọba Buhari gẹ́gẹ́ bí adarí lábẹ́ ìṣàkóso ológun tún ti ògúnnágbòǹgbò akọrin Fẹlá Kútì mọ́ ẹ̀wọ̀n fún bó ṣe máa ń bu ẹnu àtẹ́ lu àwọn olórí. Ẹ̀sùn kíkó owó lọ sílẹ̀ òkèèrè ni wọ́n fi kan Fẹlá. Ìgbìyànjú Buhari láti mú àpò àsùnwọ̀n ìlú padà sípò nípa fífi òpin sí kíkó ọjà wọlé láti ilẹ̀ òkèèrè sọ ọ̀pọ̀ èèyàn di aláìníṣẹ́, tí àwọn okòwò kan sì kó gbá wọlé. Gẹ́gẹ́ bí ara ọ̀nà láti gbógun ti ìwà ìjẹbánu, ó tún pàṣẹ pé kí wọ́n pààrọ̀ àwọ̀ owó náírà, èyí tó mú kí àwọn èèyàn sá kíjokíjo láti pààrọ̀ owó àtijọ́ sí titun láàrin àsìkò péréte. Owó ọjà lé sí i, bẹ́ẹ̀ àwọn èèyàn ò rówó rajà wọn. Lọ́dún 1985, wọ́n yọ Buhari kúrò nípò, ó sì ṣẹ̀wọ̀n fún 40 oṣù. Lẹ́yìn náà ni ọ̀gágun Ibrahim Babangida gba ìjọba. Lẹ́yìn ìtúsílẹ̀ rẹ̀, ó ní lẹ́yìn tí òun fi ojú rí àtúbọ̀tán ìpínyà Soviet Union, Buhari pinnu láti darapọ̀ mọ́ òṣèlú. Lásìkò yìí, ó ti mọ iyì ìṣèjọba àwaarawa tó ní àkójọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ òṣèlú àti ètò ìdìbò tó lọ láìsíjà. Pẹ̀lú èyí,
Buhari ní òun kò jẹ̀bi pẹ̀lú ìdìtẹ̀gbàjọba ọdún 1983. Ó sọ lọ́dún 2005 pé ìjọba ológun gba ìjọba lásìkò tó ṣe kókó nítorí àwọn èèyàn tí adìbòyàn ti já ìlú kulẹ̀. Bákan náà ló tako ẹ̀sùn tí wọ́n fi kàn pé ìhà tó kọ sí àwọn akọ̀ròyìn àti àwọn míì lágbára jù. Ó tẹnumọ́ pé nǹkan tí òun ṣe kò ju pé òun fẹ́ kí wọ́n tẹ̀lé òfin táwọn kan kò kọbi ara sí. Ó wọlé ìbò ààrẹ ní ọdún 2015 tó sì di ẹni àkọ́kọ́ láti ẹgbẹ́ òṣèlú alátakò tí yóò fi ìdí ẹni tó wà nípò ààrẹ jọlẹ̀ láti ìbẹ̀rẹ̀ ìjọba àwarawa ní ọdún 1999. Gẹ́gẹ́ bí ààrẹ, Buhari jẹ́ olórí tó tako ìwà jẹgúdújẹrá tó sì jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀ nǹkan ni òun kọ̀yìn sí láti sọ ara òun di olówó. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ni kò gbàgbọ́ pé ó ń gbé ogun ti ìwà ìbàjẹ́, tí ìbéèrè sì bẹ̀rẹ̀ sí í jẹyọ pé bóyá ni èyí wá sí ìmúṣẹ. Ní ọjọ́ tí Buhari kúrò ní ipò ààrẹ, wọ́n bi àwọn ọmọ Nàìjíríà kan ní ìbéèrè pé kí ni wọn kò lè gbàgbé láéláé nípa sáà ìṣèjọba Buhari. Fídíò náà ó gba ilé gbilẹ̀ kan lórí ayélujára. Ìdáhùn gbogbo àwọn èèyàn tí wọ́n bi ní ìbéèrè náà kò yàtọ̀ rárá o, àpò ìrẹsì ni. Ìdí tí wọ́n fi dáhùn bákan náà kò ṣòro láti mọ̀ rárá. Àpò ìrẹsì tó jẹ́ 50 kìlógíráàmù, èyí tó lè bọ́ ìdílé ẹlẹ́ni 8 sí 10 fún oṣù kan, ni wọ́n ń tà ní 8,500 ní àkókò ìṣèjọba ààrẹ Goodluck Jonathan, ẹni tí Buhari fi ẹ̀yìn rẹ̀ janlẹ̀ lọ́dún 2015. Àmọ́ àpò ìrẹsì náà ló fò fẹ̀rẹ̀ di 60 náírà lẹ́yìn ọdún díẹ̀. Èyí sì mú kí ebi gbòde ní ọ̀pọ̀lọpọ̀ agbègbè nílẹ̀ Nàìjíríà. Lásìkò Buhari ní àpò ìrẹsì kọ́ di 60 náírà. Owó ńlá tó gun owó àpò ìrẹsì náà nígbà náà ó pọ̀ jàǹtìrẹrẹ torí pé lásìkò tí Buhari ṣe àkóso ilẹ̀ Nàìjíríà lásìkò ìṣèjọba ológun, Buhari fi òfin de ìgbésẹ̀ kíkó ìrẹsì wọlé sílẹ̀ Nàìjíríà lójúnà àti ṣe kóríyá fún àwọn àgbẹ̀ lábẹ́lé láti ṣe ọ̀gbìn ìrẹsì. Àmọ́ àwọn ọlọ́gbìn ìrẹsì ní abẹ́lé kò lè pèsè àdúró àpò ìrẹsì táwọn aráàlú ń béèrè fún, èyí tó mú kí àwọn alátìlẹyìn rẹ̀ sọ ìgbẹ́kẹ̀lé wọn nínú ìṣèjọba rẹ̀ nù. Kódà ọ̀rọ̀ àwọn Fúlàní tí wọ́n ń fẹ́ràn jẹko àwọn àgbẹ̀, tí wọ́n ń pa àwọn àgbẹ̀ tí wọ́n tún yọ àwọn àgbẹ̀ lẹ́nu náà, ó ń ṣe ìdíwọ́ àti àkóbá tó pọ̀ fún àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ láti lè rí ohun ọ̀gbìn ṣe gẹ́gẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ. Ismail Danyaro, olùgbé ìlú Kano tó wà ní apá àríwá Nàìjíríà, ní láti ọdún 2003 ni òun ti ń ṣe àtìlẹ́yìn fún Buhari, èyí tí í ṣe ìgbà àkọ́kọ́ tó kọ́kọ́ díje fún ipò ààrẹ Nàìjíríà. Ó ní àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ nígbà tó jẹ́ pé àpò ìrẹsì táwọn máa ń jẹ 50 kílò táwọn sì máa ń rà sínú ilé lásìkò ìṣèjọba ààrẹ Goodluck Jonathan, tí àwọn máa ń rà táwọn sì máa ń ṣe yàlàyòlò pẹ̀lú mọ̀lẹ́bí wọn, ló máa padà di owó gọbọi. Lákòókò tí Buhari gba àkóso ìjọba, ó nira fún òun láti ra ìdajì àpò ìrẹsì tó jẹ́ kílò 25 nítorí ó ti gbówó lórí púpọ̀ jù. Ó tó àsìkò kan, ìyàwó Buhari gan dúnkokò pé òun kò ní ṣàtìlẹ́yìn fún ìyànsípò rẹ̀ fún sáà kejì. Tẹ́ ẹ bá gbàgbé, àwọn ọmọ Nàìjíríà fẹ́ràn orúkọ ìnagijẹ púpọ̀, léyìí tó jẹ́ pé fún àpẹẹrẹ ààrẹ ológun tẹ́lẹ̀ Ibrahim Gbàdàmọ́sí Babangida jẹ́ ẹnìkan tí wọn kò yí orúkọ àpèlé rẹ̀, ìyẹn Maradona, padà. Orúkọ ọ̀hún ni wọ́n fún un nítorí bó ṣe máa ń ṣe nǹkan tirẹ̀. Ní ti Buhari, wọ́n bẹ̀rẹ̀ sí ní pè ní Baba Go Slow lẹ́yìn tó kéde mínísítà rẹ̀ àkọ́kọ́ títí di oṣù kẹfà rẹ̀ lórí àlééfà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí orúkọ náà lẹ́yìn ọdún díẹ̀ sí àsìkò náà, ó ní kì í ṣe ẹ̀bi òun pé ó gba òun lákòókò díẹ̀ kí òun tó kéde àwọn alábàáṣiṣẹ́ òun. Ó sọ lọ́dún 2018 pé lóòótọ́ ni a kò já fáfá
nítorí ìṣèjọba kò jáfáfá. Kì í ṣe bàbá ni kò jáfáfá bí kò ṣe bí ìjọba ṣe rí. Mo sì lérò pé a máa ṣe àṣeyọrí. Ètò òṣèlú Nàìjíríà láàrin ọdún 2022 sí ọdún 2023 jẹ́ àsìkò tó ṣe kókó jùlọ nínú ìtàn òṣèlú Nàìjíríà. Ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí ààrẹ tó wà lórí oyè kò bìkítà nípa ẹni tí yóò jókòó sórí ìtẹ́ ààrẹ lẹ́yìn rẹ̀. Buhari sọ ní gbangba pé òun yóò ṣàtìlẹ́yìn fún ẹnikẹ́ni tó bá borí ìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC. Gbogbo àwọn márààrún tó ń du ipò náà ló sọ pé ó ṣàtìlẹ́yìn fún òun. Lákòókò ìgbà kan, ó fẹ́ jọ bíi pé Buhari kò faramọ́ Bọ́lá Tinubu tó padà borí ìbò ààrẹ ọdún náà lọ́hùn-ún. Àsìkò ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ ètò àtúnṣe owó náírà, èyí tí Buhari ti sọ pé òun yóò rí dájú pé kò sí owó tó pọ̀ láwùjọ lásìkò ìbò ààrẹ náà. Tẹ́ ẹ bá gbàgbé, èyí ni yóò jẹ́ ìgbà ìkejì tí Buhari yóò ṣe irú àgbékalẹ̀ ìlànà pípààrọ̀ owó náà. Tẹ́ ẹ bá rò pé ó ṣe lákòókò tó wà lórí àlééfà gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè lábẹ́ ìjọba ológun. Ọ̀pọ̀ aráàlú ló gbàgbọ́ pé ìjọba gbé ìgbésẹ̀ náà láti ṣe ìdíwọ́ fún Tinubu nínú akitiyan láti di ààrẹ. Ṣùgbọ́n àyípadà owó yìí kó ìnira tó pọ̀ bá ará ìlú. Ó fa ọ̀wọ́n gógó, ó tún fa pípàdánù ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀. Lára ohun tí wọ́n ṣe nígbà náà ni bí wọ́n ṣe kó owó náírà àtijọ́ wọlé tí wọ́n sì tẹ owó tuntun. Àmọ́ owó náírà tuntun náà kò kárí gbogbo ìlú, èyí tó yọrí sí ìyà fún ọ̀pọ̀ ọmọ Nàìjíríà. Tá a bá ń pa ẹtù orí a máa tàwó. Àmọ́ ilé ẹjọ́ tó ga jùlọ kan pàṣẹ tako ìgbésẹ̀ náà. Láàárín ọjọ́ díẹ̀ sí ọjọ́ ìdìbò, lẹ́yìn ọ̀rẹyìn, Tinubu borí ìbò náà pẹ̀lú ìdá 47 gbogbo àwọn tó dìbò, lẹ́yìn tí ohùn àwọn ẹgbẹ́ alátakò kò papọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan. Lásìkò ìjọba Buhari, ó ṣàìsàn tó bẹ́ẹ̀ tó fi máa ń lọ sókè òkun fún ìtọ́jú, pàápàá ní sáà rẹ̀ àkọ́kọ́. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ń sọ wípé Buhari gangan ti lọ. Ọ̀pọ̀ ń sọ pé Buhari tá a rí yìí kì í ṣe òun gangan ni, pé ó ti jáde láyé tipẹ́. Àmọ́ o, àwọn kan tún sọ pé irọ́ ni ìròyìn ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ pé Buhari máa ń júwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí kì í fi ara rẹ̀ pamọ́, kò ṣe òótọ́ pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà nípa ètò ìlera rẹ̀. Ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Buhari ṣe ìgbéyàwó. Àkọ́kọ́ ni ìgbà tó ṣe ìgbéyàwó pẹ̀lú Safinatu Yusuf láàrin ọdún 1971 sí ọdún 1988. Lẹ́yìn náà ló tún fẹ́ Aisha Alilu lọ́dún 1989. Ọmọ 10 ni Buhari bí kí ọlọ́jọ́ tó dé. Àmọ́ èrò ọ̀pọ̀ èèyàn tó ṣàtìlẹ́yìn fún Buhari nígbà náà ni pé yóò lo ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí olórí ológun ògbérègbè Nàìjíríà tẹ́lẹ̀ rí láti wá ojútùú sí ìṣòro àwọn agbésùmọ̀mí alákatakítí ẹ̀sìn Islam tó ń ṣọṣẹ́ lápá àríwá Nàìjíríà. Buhari tún ṣèlérí láti gbógun ti ìwà àjẹbánu tó gogò ní ìjọba. Bákan náà ló tún ṣèlérí láti pèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ tí kò rí iṣẹ́ ṣe. Àmọ́ àsìkò rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà ni owó epo rọ̀bì já lulẹ̀ lágbàáyé. Àsìkò yìí náà sì ni ètò ọrọ̀ ajé Nàìjíríà dẹnu kọlẹ̀ jùlọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Buhari tún ṣèlérí láti ṣẹ́gun ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn àti agbésùmọ̀mí Boko Haram. Ṣùgbọ́n Boko Haram ṣì ń ṣọṣẹ́ títí di òní nílẹ̀ Nàìjíríà. Kódà Buhari lákòókò ìṣàkóso rẹ̀ kì í fẹ́ gbọ́ wípé èèyàn kankan fi àbùkù kan ẹ̀yà Fúlàní, torí ṣe ló gbé wọn lórí gegege. Irú ẹ̀ ni ohun tó wáyé sí olóyè Sunday Igboho, ìyẹn Sunday Adéyẹmọ, tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho Òòṣà, lórí bó ṣe lé àwọn Fúlàní ṣíaṣíà kúrò ní Ìgangan lákòókò tí àwọn Fúlàní náà ń ṣòro bí àgbọ̀n. Tẹ́ ẹ bá gbàgbé wípé látàrí ìdí èyí ni wọ́n ṣe gbógun tì í tó di ẹni tí wọ́n lọ ká mọ́ lóru, ṣùgbọ́n tọ́lọ́run ò fẹ̀mí ẹ̀ lé wọn lọ́wọ́. Bó tilẹ̀ jẹ́ pé olóyè Sunday Adéyẹmọ náà bọ́ síta láìpẹ́ yìí nígbà tí ìròyìn ikú olóògbé olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí náà jáde sí gbangba wálíà.
Good evening, ladies and gentlemen. I thank God for my life today. My people, Buhari don't die. See life. See life. The Buhari criminal man that is sent DSS and military to come and kill me middle in the night in July 1st, 2021. He died today. See life. My people, we're supposed to learn about this. That criminal man, Buhari, Muhammadu Buhari, he don't die. See, I'm alive today. I thank God. God, thank you for my life today. Criminal Fulani man that is with some Yoruba, with some stupid Yoruba people that gang up and come to my house middle in the night. They try to take my life, but God said no. If God say yes, nobody can say no. God said no. See life. You don't die today. Thank God. God, I thank you. Ìjà láàrin àwọn àgbẹ̀ àtàwọn Fúlàní darandaran peléke sí lẹ́kùn àárín gbùngbùn Nàìjíríà lásìkò Buhari. Ọ̀pọ̀ ló sì ń nàka ẹ̀sùn sí Buhari tóun náà jẹ́ ẹ̀yà Fúlàní wípé ó fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ìjà láàrin àwọn àgbẹ̀ àtàwọn Fúlàní darandaran. Ètò ààbò mẹ́hẹ gidi gan débi wípé àwọn agbésùmọ̀mí jí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama gbé lọ lẹ́kùn ìwọ̀ oòrùn Nàìjíríà. Lásìkò Buhari náà ni wọ́n fẹ̀sùn títẹ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ kan àwọn ológun fún àpẹẹrẹ bí yínyìn ìbọn fáwọn olùwọ́de tako àwọn ọlọ́pàá tó ń hu ìwà ìpalára sí aráàlú, ìyẹn ìwọ́de EndSARS ní Lekki Toll Gate lóṣù kẹwàá ọdún 2020 nílùú Èkó. Kò lóǹkà àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé ló ti tọwọ́ ààrẹ àná lórílẹ̀-èdè yìí wáyé, débi wípé bá a bá ní ká mẹ́nubà ó kọ sísọ. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá gbàgbé wípé lákòókò náà ni ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún tó ń pààrà lọ sí ilẹ̀ òkèèrè láti lọ tọ́jú ara rẹ̀, léyìí tó jẹ́ pé nígbà kan tẹ́ ẹ bá rántí wọ́n yan igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí nígbà náà, ìyẹn ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò, láti máa tukọ̀ ìṣèjọba ilẹ̀ Nàìjíríà lákòókò tí ààrẹ Muhammadu Buhari tẹkọ̀ létí lọ sílẹ̀ òkèèrè tó sì pẹ́ kó tó padà dé. Kó tó dé, ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà tí àyípadà ọ̀tún díẹ̀díẹ̀ sì bẹ̀rẹ̀ sí máa fojú hàn nílẹ̀ Nàìjíríà nígbà tí ààrẹ Muhammadu Buhari yóò fi padà dé. Òkìkí kàn, ó sì dàbí ẹni pé níṣe ni ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò fẹ́ gba iṣẹ́ náà ṣe kúrò lọ́wọ́ ẹ̀. Wọ́n dẹ̀ ní láìkó ẹ̀gìrì ẹnìkan ò lè fawọ́ ẹ̀ ṣe gbẹ̀du. Èyí fẹ́ jọ bíi wípé ọ̀tọ̀ lẹni tá a yàn sípò, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọ̀ṣínbàjò fẹ́ dàbí ìlú fẹ́mi lóyè. Látàrí ìdí èyí o, wọ́n bá dá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí débi wípé nígbàkigbà tí ààrẹ bá fẹ́ lọ sírìn àjò, wọn kì í fi igbákejì rẹ̀ ṣe adelé nínú kí wọ́n lọ mú ẹni tó jẹ́ olùdarí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ tàbí kí wọ́n yàn lára àwọn tí wọ́n jẹ́ alákòóso tí wọ́n wà nínú ìgbìmọ̀ ìṣàkóso ààrẹ lákòókò náà. Èyí gan ló fẹ́ jẹ́ ohun tó fà á tí wọ́n fi fẹ̀yìn ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò gbolẹ̀ lákòókò tóun náà fẹ́ tàbí elépé láti díje dupò nínú ètò ìdìbò sípò ààrẹ lọ́dún 2023. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, àwọn èèyàn nílùú Daura kàkà kí wọ́n kárí bọnú láti máa kédàárò. Fọ́nrán kan tó jáde síta ṣe àfihàn bí àwọn ọmọ kéékèèké ṣe ń pariwo ṣé bàbá Yámútù, ṣé bàbá Yámútù, tí wọ́n sì ń dáwọ́ ìdùnnú lórí bí ààrẹ tẹ́lẹ̀ rí náà ṣe jáde láyé. Àmọ́ àdúrà wa ní ìkànnì yìí ni wípé kí Ọlọ́run kó ṣekú ní ìsinmi fún un lórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí náà. A sì ń bá àwọn mọ̀lẹ́bí ìdílé náà kẹ́dùn. Ọ̀pọ̀ èèyàn náà ló ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ààrẹ orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí náà àti àwọn mọ̀lẹ́bí wọn, léyìí tá a ti rí Ọọ̀ni Ilé-Ifẹ̀
ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́, gómìnà ìpínlẹ̀ Ògùn, àwọn gómìnà káàkiri ìpínlẹ̀ kọ̀ọ̀kan, gbogbo wọn pátá ni wọ́n ránṣẹ́ ìbánikẹ́dùn. Lọ́jọ́ Àìkú, ìyẹn ọjọ́ 13 oṣù keje, ní ààrẹ Bọ́lá Tinubu fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ tó sì pàṣẹ fún ẹni tó jẹ́ igbákejì rẹ̀, ìyẹn Kashim Shettima, pé kó tẹkọ̀ létí kọjá lọ sílùú London láti lè kọ́wọ̀ọ́rì padà wá sórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú òkú ààrẹ orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí náà. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, ètò ìsìnkú rẹ̀ yóò wáyé ní ọjọ́ 14 oṣù keje ọdún 2025 tó jẹ́ ọjọ́ Ajé, ní ilé rẹ̀ tó wà nílùú Daura, níbi tí wọn yóò ti fi eérú férùpẹ̀. Ṣùgbọ́n ẹ̀kọ́ àti ìyàlẹ́nu náà ní ikú yìí jẹ́ o, bó ṣe jẹ́ pé ọjọ́ kan náà ní ìròyìn wípé ọba tó jẹ́ olórí ọba nílẹ̀ Ìjẹ̀bú, tó tún jẹ́ ọ̀kan lára àwọn ọba tó dàgbà jùlọ tó tún pẹ́ púpọ̀ lórí àpèrè nílẹ̀ Yorùbá, ìyẹn ọba Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú, ọba Síkírùláì Olúkáyọ̀dé Adétọ̀nà náà jáde láyé. Kò ju bíi wákàtí 3 tí ìròyìn ikú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí náà jáde sí gbangba òde ní ìròyìn ń tún gbé pé ọba Síkírù Adétọ̀nà náà ti wàjà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ Èkó ní bàbá dágbére fáyé sí, ṣùgbọ́n tí ètò ìsìnkú náà wọn yóò máa fi síta láìpẹ́ yìí. Ohun tí àwọn èèyàn ń sọ ni wípé kí kálukú kó ronúpìwàdà wípé gbèsè ni ikú jẹ́, kálukú ni yóò kájọ rẹ̀ tó bá ti tó àkókò. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó, bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́, kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀, tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí? Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba, Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 080 28 12 1088. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin fámìlì wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o, Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun o. Brothers sisters ẹ ṣeun, daddy and mommy ẹ ṣeun, ẹ̀yin onígbọ̀wọ́ wa, ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you ẹ ṣeun. Lórí YouTube. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálì yẹn wá, àwa náà ní 100,000 tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe Never. láyé, igi kan ò lè dágbó ṣe Ibo. rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí
ọ̀lẹ làárí ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan. thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan. gbogbo ọmọ ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan. 100,000 subscriber o. ẹ ṣé gan. 100K ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan. ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan. ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family. ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan.